mà wá lágbára gidi o. Ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ NURTW tó tún jọ́mọ ẹ̀yìn Istijaba ti sọ òkú ọ̀rọ̀ rẹpẹtẹ ránṣẹ́ sí MC Olúọmọ àti Àbọ̀lọ̀rẹ̀ Legacy tó jẹ́ loyalist Olúọmọ. Ó láwọn nǹkan tí Olúọmọ ṣe tó ṣe láṣetì fódìndí ọdún 4 gbáko tó fi jẹ́ state chairman wọn nínú ẹgbẹ́ NURTW nípínlẹ̀ Èkó. Ó láwọn nǹkan yìí ò ní Tafasego ló ti ṣe láṣeyọrí láàrin oṣù mélòó tó sì gba ipò state chairman tó sì ń ṣojúṣe bíi state chairman nípínlẹ̀ Èkó. Kí làwọn nǹkan tó ní Olúọmọ ṣe láṣetì? Kí làwọn nǹkan tó ní Tafasego náà ṣe láṣeyọrí tó fi yàtọ̀ s'Olúọmọ? Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Bákan náà ó tún allege wípé Àbọ̀lọ̀rẹ̀ Legacy gan ló ń domi àlàáfíà ẹgbẹ́ wọn rú, wípé Àbọ̀lọ̀rẹ̀ Legacy ló ń dá gbogbo wàhálà tó ń lọ nínú ẹgbẹ́ wọn kalẹ̀. Ṣé rọ́ ni ṣé òótọ́ ni? Àwọn òkú ọ̀rọ̀ ńlá oríṣiríṣi rẹpẹtẹ òun ló sọ nínú fídíò yìí. Àfi kẹ́yìn èèyàn kẹfì tí ara yín gbọ́. Ẹ má wá gbàgbé tẹ́ bá ti follow wa lórí Facebook, ẹ má bá mi follow DJ Naija Online TV lórí Facebook. Ẹ rí link tó máa gbé yín dé Facebook page wa lábẹ́ fọ́nrán yìí. Ẹ má bá mi like, ẹ má bá mi share kó máa lọ káàkiri. Ó yá ẹ jẹ́ àgbọ̀n tí kan náà àwọn ọmọ ẹgbẹ́ yìí tó tún sọ lu Olúọmọ o. Kẹ́yìn náà dẹ̀ má bá mi fọ opinion ti yín nípa ìsí comment. Ọ̀rọ̀ tó mú mi jáde lọ́sàn-án òun ọ̀rọ̀ ìwọ Legacy gangan torí tẹ̀ mi jáde lọ́sàn-án. Náà àwọn tó ń sọ ọkàn sọ àwọn ọ̀rọ̀ tó ọkàn tójú ẹ rí àkàn tójú ẹ rí nǹkan tó rí ló kàn sọ síta, àwọn nǹkan tó ṣẹlẹ̀ àti nǹkan tó ṣẹlẹ̀ olùkọ́ sọ ọkàn fi ń dá wàhálà lẹ̀ sínú union. Ìwọ gangan ló ń dá wàhálà issue tó wà nínú union lẹ̀, ìwọ Legacy gangan ló ń dálẹ̀. Bóyá ọ̀rọ̀ táwọn kẹ́lẹ́ sọ fún ẹ ló ń sọ síta, ṣùgbọ́n ìwọ gangan ló ń dá gbogbo confusion tó wà nínú union, ìwọ Legacy ló ń dálẹ̀. Jẹ́ àmọ́ jẹ́ sí ọ̀kan France tó ní òwà yẹn tó bá rí ṣe mẹ́ẹ̀ mọ́ ó ṣe máa padà pọ́n lé ọbẹ̀ wá unit kan ní ibí yìí. Ẹnu jẹ́ mẹ́ta yín sìn ó wálé, ìgbà tó wálé wọ́n tó travel táwọn tiẹ̀ ti rí ẹ ti pẹ́ ṣebí secretary OPC ni ẹ, ìgbà tó délé OPC yẹn ló gbà lọ. Àwọn tó wà nínú ẹgbẹ́ tó ti fílẹ̀ sínú ẹgbẹ́ ti pẹ́ àwọn ló ń bọ ẹ, àwọn ló ń ràn kọ́ fún ẹ títí àwọn ló tún dáwọ́ tó fi travel padà sí France, owó visa tó fi travel padà. Àwọn OPC ní sísè àwọn secretary àwọn zone ẹ ní tirẹ̀ àwọn ló dáwọ́ fún ẹ tó fi travel tó fi lóra ticket tó fi travel padà sí France. Ṣé béèyàn ní Eco Friday Eco ṣe báwọn náà travel out ẹ̀wù bẹ́ẹ̀ ni ẹ ṣe délé gbogbo àwọn èèyàn ló welcome ẹ̀, owó ààrẹ ló ná fẹ́ gbé, owó ààrẹ ló ná fún àwọn ẹtì rẹ, owó àpàrẹ ló ná fún àwọn àdúgbò tí gbogbo wọn ní wọn dùn. Ṣé béèyàn ní Eco Friday tó wálé ìwọ wálé inú àwọn èèyàn dùn, inú àwọn àdúgbò ẹ̀ dùn, ó lówó ná fún wọn. Àwọn náà tó ń gba àwọn tó ti fílẹ̀ tí àdúgbò ti pẹ́ tó ti wà, àwọn náà tó ń bú ẹ, àwọn náà tó ń fún ẹ lówó, àwọn tó dáwó visa fún ẹ tó fi padà. Tó bá níṣẹ́ gidi ṣe lọ́wọ́ oṣù máa padà wọlé kábẹ́ bá station àmà wa sọ̀rọ̀ Alhaji Mustapha Seko kọ́bẹ̀ wá unit ni o, kọ́bẹ̀ wá unit kan kó máa manage. Ìyàwó ìwà ní bus stop kan tún bẹ́ẹ̀ tó ti ń ta àgbọn. Ó ní benefit kankan náà, àwọn family ò benefit yẹ, àwọn ìyàwó ò benefit lára ẹ̀, àwọn ọmọ náà ò benefit látọ̀ ọ̀dẹ̀. Kí ló wá náà fani pé lọ jókòó sí France? Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́, ara ló ń tẹ́ ẹni torí pé kí ni 500,000 tó ti gbà nípa oṣù yẹn mọ́ òun ló ń fa ọ̀tọ̀ ara ṣe ń tẹ́. Goliath ló ń lówó tó ń náwó fún ẹ, owó tí Goliath ẹ̀ ná yẹn kò ń ṣòwò ẹ̀, owó subsidy ti Alhaji Mustapha Seko tó yọ òun ní Goliath ń ná fún ẹ. Ṣòro pé àgbà tí Seko ti wọlé state chairman kò sẹ́ni tó complain pé kí àtìkà wà lórí iṣẹ́ wọn mọ́. Gbàgbà tí Goliath wà lórí iṣẹ́ ojoojúmọ́ ni láti fọ́ yẹ tí Goliath wà lórí iṣẹ́ kí àtìkà lọ́ọ́ ṣe káàkiri. Gbàgbà tí Seko ti dé wọ́n ti yọ gbogbo subsidy yẹn kúrò ń bẹ́ẹ̀ everybody wá àti wọn orí bá ti ní ẹran létí ni láyé Goliath wọ́n ṣe wọ́n bí ọ̀kan dà kó jẹun gidi ni. Náà subsidy yẹn òun ní Alhaji Mustapha Seko ti yọ òun ní Goliath ń kó fún ẹ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìwà aṣòṣì máa mọ̀ ìwà aṣẹ́wó góòdù wèrè kan tó ń pè ní góòdù yẹn wèrè yẹn. Ìwọ́n sọ pé station àmà ti wá ó kálá kò náwó kò ṣùn kankan fẹ́ anybody orí ẹ̀ ti yí ìwọ́n góòdù tó ń pè ní góòdù yẹn. Ìwọ́dẹ́kẹ́ Murphy Afọlábí ló mú wá láti ìlú òkè látàbúlé ló mú wá sọ́dọ̀ Goliath tí Goliath fi ń bẹ̀ sùn. Ìwọ́ wá jáde ìwọ́n sọ pé station àmà ti wá ó kálá lákè Goliath ní anáwó àṣekínní kan ọjọ́ innovation kò náwó fẹ́ anybody. Owó subsidy yẹn òun ní Alhaji Mustapha Seko ti yọ òun lè fi lówó mọ ayé ti bàjẹ́. Goliath owó subsidy yẹn ló ná fún gbogbo yín náà. Owó program station àmà wá sí Alhaji Mustapha Seko ọjọ́ ìlọ́jọ́ station àmà
just 11 months lọ́ọ́ fi jẹ́ state chairman lọ́ọ́ ti wà lórí yẹn sí àbí náà láàrin 11 months yẹn ṣe bí pé state chairman wa wọ́n dẹ̀ rántí gbogbo àwọn tó ti fi ẹgbẹ́ lẹ̀ tó ti kú nínú ẹgbẹ́ yìí wọ́n dẹ̀ rántí wọn almost 30 something wọ́n dẹ̀ pẹ̀wọ̀n ìyàwó wọn wá sí state ìyàwó gbogbo ọlọ́gbọ̀n wá sí state wọ́n dẹ̀ fún èèyàn kọ̀ọ̀kan ní 1 million 5 kíkọ́ lọ́ọ́ fi establish ara wọn nǹkan tó ṣẹlẹ̀ ní history national union rí tí Goliath tó ṣe rí òun ni Alhaji Mustapha Sego tó ṣe láàrin 11 months ní Goliath ló bí almost 4 years tó ṣe òun ni Alhaji wa Mustapha Sego lọ́ọ́ ṣe láàrin 11 months wọ́n fi gbogbo olóko yẹn ní 1 million 5. ìwọ Àdùkẹ́ Gold ìwọ kọ́kọ́ mọ̀ ń bá wí olóṣì ààrẹ ṣorí pé state chairman wọn ṣe onínà apà àbọ̀ awálọ̀wọ̀ ti wọ ṣorí ìwà lẹ́gẹ̀ẹ́sì jẹ́ ìfún lámọ̀ràn kan tó bá lè gbọ́ àmọ̀ràn tó ń fẹ́ fún ẹ̀sìn náà o wúlò fúnlé o wúlò fún náà àwọn ọmọ benefit agbọ́n tíyàwó ẹ̀ ta owó ẹ̀ ló fi sanwó school fees fún àwọn ọmọ ẹ̀ mo fẹ́ gbẹ̀ lámọ̀ràn kan bóyá kó pe àwọn tó súnmọ́ ẹ̀ tàbí àwọn ọ̀rẹ́ ẹ̀ káwọn ẹ̀ kọ́kọ́ ṣe obituary kọ́kọ́ ṣe poster kọ́ ṣe obituary káwọn náà sínú rẹ́jọ pé legacy ti kú o kí gbogbo wa ká believe pé legacy ti kú kọ́ dẹ̀ mú ìyàwó ẹ̀ tó ń ta àgbọn ní títí Ìkọ̀tún yẹn kọ́ mú wá sí state council wa kọ́ wá mú wá bá Alhaji Mustapha Sego pé ìyàwó legacy o legacy ti kú o kọ́ dẹ̀ fún ìyàwó ẹ̀ ní 1 million 5 kí ìyàwó ẹ̀ lọ sí ọ̀nà Badagry kó lọ síbẹ̀ kó lọ ra gbọ́n kó wá establish rẹ̀ nítorí pé kí ni ó wà láyé gan kò benefit yẹn àwọn family ò benefit tó bá kú náà wọn lè benefit it's better pé kókó lọ decide pẹ̀lú àwọn family ẹ̀ kó lọ plan kọ́kọ́ fọ́ọ̀mù obituary ẹ̀ kọ́ sọ pé ó ti kú kọ́ sọ pé náà legacy ti kú o kọ́ sọ pé ó tó wà mọ́ṣúárì ọ̀tí fẹ́ sìn o kọ́ wá mú ìyàwó wá sí state council kí Alhaji Sego kọ́ lè fún ìyàwó ní 1 million 5 kó lọ fi establish ààrẹ ayé òwúlò náà so bẹ́ẹ̀ dàbí kí ìyàwó wá gba 1 million 5 náà kó lọ fọ́ọ̀jì ẹ̀ pé ó ti kú náà ìwọ máa wọlé àní tó àṣírí síta a máa bu wọn pé a máa bu ẹ láṣẹ pé ó ti kú lóòótọ́ wọ́n lè fún ìyàwó ẹ̀ lè tètè rí 1 million 5 gbà lọ́wọ́ Sego ṣe anybọ̀dá Goliath prank president ẹ fẹ́ lọ gbé egun lẹ́ni egun lẹ́tọ́ fẹ́ lọ gbé lẹ́ni gbogbo ẹgbẹ́ ṣe ń yọ so àṣẹ yọgbọ́n bí wèrè legacy ṣe ń òun tọ̀ torchlight yẹn lèmi náà ṣe ń tọ̀ searchlight lèmi tọ̀ mo fi monitor ẹ̀ ó fẹ́ lọ gbé egun ọ̀rọ̀ egun kan ló kàn àdúrà òun lọ́rùn ẹ̀ need bóyá Ọlọ́run lè dáríjì ẹ̀ ó ti ṣe àwọn èèyàn gan ó ti pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gan people are bitterly angry àgbó láwọn èèyàn wà ní fẹ́ fún wọn branch 10 million 5 million àgbà ní àwọn èèyàn wọ Goliath ó ní fún wọn ní kankan ó ti ṣe àwọn èèyàn gan eégún tó fẹ́ lọ gbé kan ní solution mo sọ̀rọ̀ fún ẹ ní last video mo ní bóyá kó lọ wá owó kó lọ Mẹ́kà bóyá ọdún kan àbọ̀dún méjì kó lọ ní Mẹ́kà bóyá Ọlọ́run ọba ó lè dáríjì ẹ̀ kó tó pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó ti pọ̀ jù so Goliath eégún tó fẹ́ lọ gbé yẹn kan ní solution. Ó lágbára ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu ìkànnì àwọn ọmọ ẹgbẹ́ yìí àwọn òkọ̀rọ̀ burúkú oríṣiríṣi lẹ́túngbọ́ tó tún sọlù Olúọmọ àti Àbọ̀lọ́rẹ̀ Legacy kí lẹ́yìn tún ojú wo lẹ fi wò ìyàwó ló kọ sí yín kí lẹ rí sọ̀rọ̀ yìí kí lè ro ti yín nípa ẹ máa bá mi jòpínì yín sí kọ́mẹ̀ǹtì ṣé yín náà faramọ́ ṣe gbàgbọ́ wípé bí gbogbo ọ̀rọ̀ ìṣerí bẹ́ẹ̀ ni arákùnrin ló ṣe ṣàlàyé àbí kí ló contrary opinion ti yín ẹ máa sọ sí kọ́mẹ̀ntì ẹ má gbàgbé tí ẹ bá ti follow wa lórí Facebook ẹ rí link kan tó máa gbé yín tààrà lórí Facebook page wa lábẹ́ fọ́nrán yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share fídíò kó máa lọ káàkiri orí ayélujára ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.